Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ́ Ọlọ́run ọba gbólọ́ àpọ́nlé. Gbólọ́ tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí tí ẹ ń wo èmi ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yì mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe. I praise the Lord, hallelujah. Mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Ó ní mo tún dé ní òní. Àsìkò ọdún a kú ìyèdùn ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé àti láàyè àti nínú àlàáfíà ara. Mo bá yín èèyàn mi, mo bá yín mú iṣẹ́ kan wá. À ń pè iṣẹ́ ní ìsòrí. Kí la ń pè ní ìsòrí? Ìsòrí yìí a máa ń lò ó tí ogun ayé bá pọ̀ fún yàn jù. A máa ń lò ó tí àṣàṣì bá pọ̀ fún yàn jù. A sì máa ń lò tí àwọn àgbà àwọn àjẹ́ tó bá ń dẹ̀yàn láàmú. Tí wọn ò jẹ́ kí iṣẹ́ lọ déédéé, tí gbogbo nǹkan dàrú, ohun tó da tẹ́lẹ̀ tí ò da mọ́. A máa ń lo ìsòrí yìí. Mi ò fẹ́ ká fa fídíò yìí gùn rárá. Ẹ jẹ́ ká lọ síbẹ̀, ká lọ nítorí gbólóhùn iṣẹ́ yìí gùn díẹ̀. Kí ni ẹ bá mi wá? Ẹ bá mi wá àdán, ẹyẹ àdán, ẹ wá iyekíye. Ẹ bá mi wá orógbó tó pọ̀ díẹ̀, ọ̀pọ̀lọpọ̀ atare, ọta inú ìrókò. A ó fẹ́ epo atare yẹn dànù. Ẹ mú atare yìí, ẹ já síbì kan. Ẹ kó gbogbo àwọn ìdọ̀tí kú tí ó ṣẹ́kù ordinary atare nìkan. Ẹ má fẹnu fẹ́ o. Ẹ gún gbogbo àwọn nǹkan yẹn, ẹ gún papọ̀ tí yóò kúnná dáadáa. Ẹ wá fi ẹbu yìí, ẹ ó fi tẹ odù ọ̀kànràn ìyẹ̀kú. Òun lẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí. Ẹ wá pé gbólóhùn sí wípé ọ̀gbàgbà mo gbè Odùduwà kejì. Ọlọ́jọ́ là ń dájọ́ fún ká tó lè dìde. Ọ̀gbàgbà mo gbè lórúkọ tá à ń pè ikú. Odùduwà kejì lórúkọ tá à ń pè ìwọ àrùn. Ọlọ́jọ́ là ń dájọ́ fún ká tó lè dìde lórúkọ tá à ń pè àwọn ìyá mi àjẹ́. Àwọn ni wọ́n parapọ̀ tí wọ́n ṣẹ́fá fún Ọ̀rúnmìlà nígbà tí ọmọ aráyé rò tìkútìkú. Tí wọ́n rò tàrùntàrùn. Ọ̀rúnmìlà ní ikú kò ní òun pa. Ó ní àrùn, ó ní kò ní òun ṣe. Wọ́n ní kí ló gbójúlé tó fi sọ bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà ní òun gbójúlé ọta ìrókò. Wọ́n ní ṣé ọta ìrókò lè lo gbójúlé tí kú kò fi ní pa ẹ́ ní rèwerèwe. Ọ̀rúnmìlà ní bẹ́ẹ̀ ni. Ó lójoojúmọ́ tí wọ́n bá pe orógbó, màá gbó sówó sọ́mọ. Sí àlàáfíà. Ẹ̀fún kì í di atare mọ́ inú ìyá rẹ̀ kó má lè ta. Tí ara bá ní ọ̀kan ṣoṣo àdán, igbó dídẹ ní gba ikú rẹ̀ kú. Ọ̀kànràn ìyẹ̀kú. Ìyẹ̀kú mi lé ọ̀tá mi lórí, ọ̀kànràn ìyẹ̀kú. Ọ̀tá ilé ni mọ́dẹ̀yìn, ọ̀kànràn ìyẹ̀kú. Ìyẹ̀kú mi lé ọ̀tá mi lórí, ọ̀kànràn ìyẹ̀kú. Báwo ṣe po gbólóhùn yìí sí ni? Àwọn òfìsà máa fi mu ẹ̀kọ́ gbígbóná, ẹ jẹ́ ká máa sá ní alẹ́. Tá a bá ń ṣiṣẹ́ yìí, mi ò tí ì rí ọ̀pọ̀ ènìyàn tó lè ṣàṣìyàn ibi náà máa rọ́ yẹn lórí ni. Akẹ́mọ̀gbọ́ ẹ̀ ló lágbájá kú tàbí ẹ̀dọ́ kú. Ẹgbẹ́ni tó bá nawọ́ kọ́wọ́ ṣe ikú ni kò lẹ́rọ̀. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Mo ń lọ, mo tún padà bọ̀ láṣẹ Èdùmàrè. Ẹ subscribe, ẹ like, ẹ share sáwọn ènìyàn. Ó dìgbà.